ọ̀rẹ́ mi fẹ́ bọ̀dá yìí mo tẹ̀lé wa. kí ló kọ ọ̀rẹ́ ẹ tó ń fẹ́ bọ̀dá yìí. ìbídùn sẹ́yìn mọ̀ bídùn àbẹ́ mọ̀ bídùn. mo mọ̀ òun ni ẹjọ́ ń jáde àrí. mo mọ̀ kí tó wá mọ ilé. ok. ìbídùn ni ìyàwó wọn èmi ṣáà tẹ̀lé lọ mo jókòó sí passage òun wọnú ilé wọn lọ ó kọ́ lọ tọ̀ ó wá gbé mineral wá fún mi mineral yẹn wà ní half ó ti mú mi mẹ́ kò mú ṣẹ́jú mi ó gbé fún mi ẹ̀ǹgbà tí mo mú mineral yẹn tán mi ò ṣàmọ́ nǹkan kan mọ́ ń gbà náà bí mo ṣe wọ yàrá ẹ̀ nìyí mi ò mọ̀ mo ṣáà bóde mi ì bá èèyàn kan gbogbo àwọn tí mo bá ń ta mi ì bá ọ̀rẹ́ mi ì bá àwọn náà. o bá ìbídùn mọ́. bẹ́ẹ̀ ni mo rí pé aṣọ mi ti stay ní ẹ̀yìn náà mo rí pé wọ́n rèpù mi ní ọjọ́ náà tí mo fi lọ ilé. ìwọ tí dododo ìwọ tó ní o mọ bó ṣe o kàn bẹ́jẹ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ara ti stain. bẹ́ẹ̀ ni sà. ok. mo dín wọn bẹ́jẹ̀ lára mo wo gbogbo ibi tí mo ti bá yàn. ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ ètò kọ́kọ́rọ́ alátẹ ni o ṣẹlẹ̀ tí mo gbé wáyé ó skin gbákanjì kan kódà ó skẹlẹ̀ mẹ́ǹjọ bẹ́ẹ̀ ni ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́tún wá gbọ́ eléyìí tá a tún gbé wá lónìí o torí ó ní agbára ẹ gbádùn ẹ gidi gan ni ẹ máa ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. kálẹ̀ sà. kálẹ̀ sà. ẹ káàárọ̀ méjèèjì. orúkọ yín sà. Johnson good news sir. kí ló ṣẹlẹ̀. Actually this year ọjọ́ March oṣù kẹta March on the 19 bí mo ṣe padà wá láti ọjà torí pọ̀pọ̀ fún mi ta bí mo ṣe padà wá ní mo kàn gbọ́ pé bóyá ó fẹ́ arrest mi níjọ́ yẹn so bí mo ṣe ọdọ ilé mi mo ń lọ direct tó ń fi rò bí pé mo fẹ́ sáńjọ yẹn but I'm not running on that day wọ́n kàn ní I'm under arrest fún kan tí mo mọ̀ so ibi tí a ti ń lọ sí ọdọ àti mo fẹ́ máa wọ kẹ̀kẹ́ márùwá mo máa ń gbọ́ pé wọ́n ní mo rape gẹ́ yìí. wọ́n sọ pé ẹ rape ẹ̀ ok. òun ni ẹni tí mo mọ̀ bí ọ̀rẹ́ gangan so ìgbà tí wọ́n á dé station so gbogbo nǹkan tí wọ́n á gbọ́n tẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ just the rape alone mo wà confused on that day so next thing ẹnìkan wá which is ẹni tá a mọ̀ tó máa ń ka pọ̀pọ̀ fún wa ló wá pè mí with unknown number pé anything tó bá sọ kì í gbà fún wọn no for what so I ṣáà drag enjoy ìgbà tí wọ́n á rí pé mi ò gbà wọ́n á gbé mi lọ sí police state police ní Dùgbẹ̀ àti to drag ẹ̀ ń bẹ̀ wọ́n á ní kó okay tó bá wọ́n á detain mi ní bẹ̀ almost a week so wọ́n á ní wọ́n máa wá lọ ṣe investigation lọ́dọ̀ mi ibi tí nǹkan ti ṣẹlẹ̀ so wọ́n á dé ibi tí mo ti bá ọ̀gá kan ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí tó fi former place lẹ̀ so ìgbà tí wọ́n ṣe investigation yẹn although there's a popular guy that was going out with this girl tó ń tẹ̀lé girl tó ń jọ although tẹ́lẹ̀ wọ́n ń ta kí ló ti ń pè pọ̀mọ́ sauce ibẹ̀ náà ti mọ́ra ní the first place tèmi ti ń ka pop-up tẹ́lẹ̀ tí mo ti ń lọ gba pop-up so second place yìí tọ́ ni pé ibẹ̀ ni wọ́n jọ rape ẹ̀ èmi àti boy náà ń sọ sí èmi àti boy yellow tó ń pè ní Lagos pop-up pé ibẹ̀ náà ti rape ẹ̀ which is not so and there is nothing like rape that involve wọ́n jọ ń bá ọ̀rọ̀ ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀ ni. wọn àti boy yẹn so now so ibi tó ní ṣe investigation yẹn ni pé wọ́n ní rúùmù yellow yẹn lélẹ̀ wọ́n ní rúùmù mi lélẹ̀ so room tó ní yellow yẹn wà ibẹ̀ ní store room wà èmi dẹ̀ ní take care of everything tó wà ń bẹ̀ because I left mo fi the first place lẹ̀ nítorí pé pọ̀pọ̀ fún wọn ti ń kéré mo ṣe lọ síbẹ̀ that was on October last year mo fi bẹ̀rẹ̀ lẹ̀ so ìgbà tí ibẹ̀ yẹn wá ṣe somehow mo fi padà lọ síbẹ̀ padà so now the thing on ground is that ibi tí mo ń gbé now ibi tó ti ń wọlé lẹ́yìn ó ti fọ́ so ìgbà tí wọ́n bẹ́ẹ̀lì mi sà ìgbà tí wọ́n bẹ́ẹ̀lì mi ò tó mọ̀ ìgbà tí wọ́n bẹ́ẹ̀lì mi wọ́n ṣáà bẹ́ẹ̀lì mi wọ́n ní 100,000 later wọ́n ní 60,000 náà gbà lọ́wọ́ Blackie tó bẹ́ẹ̀lì mi and it is my weakness till now but somehow bó ṣe ń ṣe ó wá dà pé òun àti gay although they are very close when they say very close so ìkan tó fà ní pé wọ́n á ní kí tó kúrò ní police station mo máa ṣe undertaking pé máa fún lówó lójoojúmọ́
ṣe ó lo ìgbà yẹn ó wà nínú oyún gbà ó yẹn. wà lóyún even when he was nígbà tí ó wà lóyún kò sẹ́ni tó mọ̀ mọ́ mi ò mọ̀ going to 4 to 5 months and I was still carrying pop there. I hope you understand sir. I was still carrying mo ti ń lọ ka àwọn pop níbẹ̀ kò sẹ́ni tó mọ̀ until later on going to 5 months 6 months wọ́n wá ní pé this girl is pregnant they are looking for people àwọn tó rape ẹ̀ and all those why wọ́n rí mi ń bẹ̀ and nothing happen. This very girl called Ibidun ọdún Kọdílà ni ó pè fún mi ìgbà tí àjọ wà so now he's our best friend really. Ìyẹn ló wá ní pé èmi àti boy ẹ̀ làjọ rape girl even this girl anything tí ìyẹn bá sọ lòun náà máa sọ. So after the investigation the IPO himself was confused. Ó wà confused gan pé ta ló wá ń sọ tòótọ́ eléyìí ní pé bí eléyìí ní pé bí. So the only thing on ground now is I would say 3 buildings on ground. The one I was working with both local of tele and the other side and the Ibitonipe investor and which is the major room place I'm staying. So that is what is on ground now, sir. Ẹ̀yin àti máa bọ̀bọ̀ kejì yẹn ẹbí. Àjọjọ rẹ̀ wọ́n ní ọ̀rẹ́ mi àjọjọ rẹ̀ ibẹ̀ náà láti mọ̀ra kò pẹ́ tó dé last year. Mi tẹ́tí ń ta pop-off. Exactly. Just like a co-worker. Now on ground now nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní kí lọ provide the yellow boy yẹn. Ṣé ẹ ní nọ́mbà rẹ̀ ni. Mi ò ní nọ́mbà àwọn tó bá ṣiṣẹ́ ló ní nọ́mbà rẹ̀ mi ò ní nọ́mbà ẹ̀. Ok mo ń bọ̀ sista ẹ súnmọ́ díẹ̀ má dàá parẹ́ o. ẹ ti gbọ́ kí ló ṣẹlẹ̀. ní ọjọ́ tí mo wà ní ilé ọ̀rẹ́ mi kan wá pè mí wípé mọ́mì òun ṣe pé kémi àti òun jọ lọ mo tẹ̀lé wá ọ̀dọ̀ bọ̀dá yìí. má gbẹnu sí kíní ẹni kò sọ̀rọ̀ sí. ẹni ọ̀rẹ́ mi fẹ́ bọ̀dá yìí mo tẹ̀lé wá. kí ló kọ ọ̀rẹ́ ẹ tó ń fẹ́ bọ̀dá yìí. Ìbídùn sẹ́yìn mọ̀ Ìbídùn àbẹ́ mọ̀ Ìbídùn. mo mọ̀ òun ni ẹjọ́ ń jáde àrè. mo mọ̀ kí tó wá mọ ilé. ok. Ìbídùn ni ìyàwó wọn èmi ṣáà tẹ̀lé lọ mo jókòó sí passage òun wọnú ilé wọn lọ ó kọ́kọ́ lọ tọ̀ ó wá gbé mineral wá fún mi mineral yẹn wà ní half ó ti mú mi mẹ́ kò mú ṣẹ́jú mi ó gbé fún mi ẹ̀ǹgbà tí mo mú mineral yẹn tán mi ò ṣáà mọ nǹkan kan mọ́ ń gbà náà bí mo ṣe wọ yàrá ẹni yìí mi ò mọ̀ mo ṣáà bóde mi ì bá èèyàn kan gbogbo àwọn tí mo bá ń ta mi ì bá ọ̀rẹ́ mi ì bá àwọn náà. ò bá Ìbídùn mọ́. bẹ́ẹ̀ ni mo rí pé aṣọ mi ti stay ní ẹ̀yìn náà mo rí pé wọ́n rèpù mi ní ọjọ́ náà tí mo fi lọ ilé. ìwọ tó ní o mọ bó o ṣe o kàn bẹ́jẹ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ara ti stain. bẹ́ẹ̀ ni sà. ok. mo bẹ́jẹ̀ lára mo wo gbogbo ibi tí mo ti bá yàn àwọn méjì tí mo bá ní iwájú ta mi ì bá wọn mi ì bẹ́ẹ̀ ni àwọn náà mi ì rọ̀ ọ̀rẹ́ mi mo ṣáà lọlé fún wa mi ní ọjọ́ náà ọjọ́ tí mo lọ nílé mo lọ sí pálọ̀ mo ṣáà lọ sùn. o sọ fẹ́ nìkan kan. mi ti sùn ọjọ́ náà. aago mélòó nìyẹn. bíi 2. lọ́sàn-án. bẹ́ẹ̀ ni sà. ok. mo sì jí ní bíi 5. ìrọ̀lẹ́. bẹ́ẹ̀ ni sà. ok. mo wá bóde mo fẹ́ lọ tọ̀ ní labour kan tó ń gbé ilé wa àtẹ́síà sẹ́yìn pé aṣọ yìí ti stay ní ẹ̀yìn ni mẹ́rin bẹ́ẹ̀ sì ní sọ̀rọ̀ sí mi lọ́jọ́ náà pé tí ìmọ̀ packaging tí ìmọ̀ kíni kan mo ṣáà lọ sí bedroom mo lọ tún ara ṣe. ọmọ ọdún mélòó ni ẹ. 17. báyìí. bẹ́ẹ̀ ni sà. ok. níta mi ṣáà mọ̀ pé mo ní oyún mo bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ pé bó ni ó ṣe jẹ́ bó ló ṣe jẹ́ mo ṣáà ṣàlàyé bí mo ṣe rìn mí ní ọjọ́ náà pé bọ́ọ̀rẹ́ mi ṣe wá pè mí bí mo ṣe lọ sí ọ̀dọ̀ ẹni yìí mi ṣáà gbéra àjọlọ sọ́dọ̀ àti wọn lẹ́yìn ìgbà tá a lọ́dọ̀ àti wọn tán wọ́n ní káyìnsó ní target àlọ́ report wọ́n gba gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ bí mo ṣe ṣàlàyé fún mi mo sọ fún àwọn náà létà mo ṣáà ní ká mọ wá ọ̀rẹ́ mi mo mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi a wá ọ̀rẹ́ mi ayé wọ́n wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi pé bó lọ́wọ́ ṣe jẹ́ òun náà ṣàlàyé fún wọn wọ́n ní kó mú wa lọ sí ọ̀dọ̀ ẹni yẹn ó kọ́ fìgbà kan dà wọ́n láàmú ó mú wa lọ ibi tí ó yẹ kó mú wa lọ ó ṣáà mú wa lọ sí ọ̀dọ̀ wọn ká tó rí ẹni yìí náà àwọn kọ́kọ́ fìgbà kan sá bọ́n ṣe yí àwọn mẹ́rin ní ọjọ́ náà tèmi ló ṣàṣọ pé àwọn ọlọ́pàá pé bọ́ọ̀ kan báyìí gba ibi báyìí kọjá báwọn ọlọ́pàá yẹn ṣe tú èsàn tán ṣe yí wọn mú lọ́jọ́ náà ni wọ́n bá ń ṣàlẹ̀ àwọn náà mọ̀ sí jẹ́ ìwọ́ mọ̀ jẹ́wọ́ Ìbídùn ní ẹ̀yin lẹgbẹ́ mi ní àfọ̀hún ẹ̀yin méjì lẹ sì rẹ́pù ọmọ rí ó sọ wípé ọjọ́ náà ẹ fún òun ní ATM kóun lọ rìdú owó wá ní ọjọ́ náà wípé ẹ sì ẹ̀wọ̀n sí ìbòde ẹ̀yin méjì ẹ sì làágùn bòde bó ṣe sọ ní ìyàgàn kú náà ó lẹ̀ làágùn bòde ẹ sweat bòde nínú ilé òun béèrè pé ẹ ṣàkọ fún nígbà tí òun ò rí mi òun fi lọ ilé ní ọjọ́ náà wọ́n lóun òun fi lọ ilé. Ìbídùn ńkọ́. Ìbídùn wà nílé wọn. kí ló kọ ọ̀rẹ́ wọn yẹn. mi ì mọ ọkọ rẹ mu.
kí ló kọ ẹ̀. mo fẹ́ mọ̀ pé yẹ́lò mi ni ò wọ́n mọ rí ni but yellow boy lẹ máa ń pè é. and again Lagos pop-off ló máa ń pè fún. gbalẹ̀ tó wá rí last. ìgbà tí mo á rí lábẹ́ ni pé bíi ọdún mo kọ́kọ́ kúrò ní area yẹn so mi ò wá mọ̀ ìgbà tó kúrò that was last year. ọlọ́run mà ṣàánú. inú November ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. láti November bẹ́ẹ̀ ni sà. lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sà. àti November kílẹ̀ wá ń wò títí tó fi di àkókò yìí. mi sọ fún mẹ́mi pé báyìí àmọ́ inú January ni mímí mọ̀ àti January yẹn la ti ń gbé gbèsè ká tó gẹ̀ẹ́tì ọ̀rẹ́ mi ká tó gẹ̀ẹ́tì àwọn náà. yellow Lagos pop-off yellow boy. Yeah. ṣé o ti sá kúrò Ìbàdàn báyìí. Sir, as the work continued the matters continued there is a day tí boy fi wá I was surprised to see him at night ó wá lálẹ́ I Síbo? was shocked ní compound mo ti ń gbé pop-off wọ́n ní so this boy is still around so ibi tí òun wá ń ṣàlàyé fún pé ẹ wò kọ́ tó dá sílẹ̀ o wọ́n á ń gbé owó mọ̀ pé ìkọ́ báyìí ti lọ fà. bọ ìwọ ẹ̀yin mọ̀ pé lódò yellow àbí Lagos pop-off ó bá ọmọ yìí ṣe lóòótọ́. Yes, You I was know that. aware of it that very day, sir. I was aware. He even told us, guys, me and Blackie, that this guy is no more a virgin. He even told us he gave her money. I will not deny this thing. He still say it the day Blackie was denying that because the first day Lagos boy told you that day that he told us, he sir, he told us did something he with told this. Blackie. Blackie is denying because they are very close. He's very close to this girl. I don't know why he's denying all these things. Who is Blackie? Blackie is the one counting the pop-up for Okay. us, working with us there. Okay, he's telling pop-off too. Yes, even when the yellow boy told us, you know that he slept with this girl. Blackie now said you and yellow boy raped this. No, girl. no, there's nothing like rape in this matter, sir. They are just changing everything. kí àsìmọ̀ sọ. Yeah. Black kò mọ ọkàn nípa ọ̀rọ̀ yìí o Koríkè kò mọ ọkàn nípa rẹ̀ torí pé kò ṣe ibi bẹ̀ la lọ ọ̀dọ̀ rẹ̀ gangan ni ọ̀dọ̀ yín la wá bí mo sì mẹ́ni tó ń jẹ́ yálò àìṣẹ́ kó wá sí àdúgbò yẹn ni ọ̀rẹ́ mi ló jẹ́ kí n mọ èyí náà mi kò ìyẹn ìbídùn àbí. bẹ́ẹ̀ ni ìbídùn ló jẹ́ kí n mọ̀ àbí tí mo dá yín mọ̀ tẹ́lẹ̀ ìbídùn ló jẹ́ kí n mọ̀ wọ́n ìbídùn yìí sọ pé mi ní àtẹ̀gbé fún òun wípé ẹ ti dọ́ọ̀gì ṣé ìbídùn òmù ń bẹ̀ ni. ìbídùn kò mú bẹ́ẹ̀ ṣe jù mí o ó lẹ ti dọ́ọ̀gì mi ní àyẹ̀ngbà tóun lọ tọ̀ bóyá àbí ó mọ̀. ó sọ fún wọn báyìí gangan níṣẹ́jú wọn ló fi sọ. ìwọ náà ò ṣe dáadáa nígbà tí o rí i pé nǹkan bá yẹn ṣẹlẹ̀ tán bá rí èèyàn ọjọ́ náà ló yẹ kó ti sọ fáwọn ẹbí rẹ̀ wọn ò ní pa ọjọ́ náà wọ́n tètè mú àwọn èèyàn yìí ọ̀rọ̀ yóò ní pẹ́lẹ̀ kò ní jẹ́ pé ẹnìkan máa parọ́ òkè nìkan ó máa ṣe irọ́ máa parọ́. dádì kò ní wọ́n fẹ́ sọ dádì mi bú dádì mi má lè nà mí kó yàgàn má lè lé mi àti mi kúrò ní lọ́jọ́ náà. ó lé wa kúrò nílé ni ọmọ mi tó jẹ́wọ́ fún mi jọ́yàn gan mo bẹ̀ mo dọ́ mo kúnlẹ̀ fún lóru ni mo mọ̀ ni mo tó di tí mo tún bí léèrè ọ̀rọ̀ kẹ́hà mo sọ pé màá sọ fẹ́ ẹgbẹ́ kan ẹgbẹ́ yẹn ó ní bẹ̀rù ẹgbẹ́ yẹn ló tẹ̀ bẹ̀rù jáde ilé ọmọ mi lè jáde ilé pé ọmọ ó ti wá bímọ báyìí ìgbà ọmọ oṣù mélòó ni. ọmọ yẹn ti kú sí. ìjẹrin ló pé ìjẹ̀dógún tó bímọ ọmọ kékeré ẹ ti bímọ. pariwo látàwọn pé kan dá wa lóhùn onáà mẹ́jọ wa nígbà tẹ́jọ́ ti wà ní táyẹ̀tì tó wà ní táwọn wọ́n fi sọ pé kájọ́ kó bímọ pé ká fi. kò sí bí kò máa ṣe ojúṣe rẹ̀ ṣé wàá ṣe. kò tọ́jú ọmọ gbogbo kátàrà lọ sí ìkó wa. mo tún pè wọ́n yàgàn fún wọ́n tún pè padà olójókòó yìí wọ́n tún pè ọmọ tún bímọ wọ́n tún pè wọ́n tún pè wọ́n àti ó dúró rẹ̀ pè mo tún pè wọ́n yàgàn fún wọ́n ní yóò wá ó tọ́jú pé kò lè ṣe nǹkan kan fún ọmọ àti ìyá ńdọ́jọ́ kó wá bíbáyìí bó ṣe wà yìí kò ní okun àti dúró lọ sí tí mo fi sọ níta. ọ̀bùnlọ́lá wà ná sẹ́rí kéèsì yìí kò lè ń gbọ́dọ̀ pé ó ti wà ní tó ti dé yàgànkù tẹ́yà rẹ̀ nígbà tó ti wà ní yàgànkù yẹn àwa náà tún máa tẹ̀sẹ̀ bọ́ ntí ó kọ́kọ́ dáa jù tí ó sì kọ́kọ́ yanjú ọ̀rọ̀ yìí náà ni pé yes wọ́n ti kọ́kọ́ lọ ṣe DNA test yẹn náà ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn méjì
bóun ṣe sọ pé ọkùnrin ìyá àti yellow Lagos pop-off ni mọ̀ pé yóò rí bákan ṣùgbọ́n ká tiẹ̀ kọ́kọ́ ọ̀bọ̀ ìyá ṣe DNA test náà tó bá ṣe DNA test tó bá jẹ́ pé kì í ṣe ọmọ rẹ̀ òun kọ́ wọn kọ́ exonerate òun kó ń bẹ̀ náà kájọ ká máa wá ká máa wá. wọ́n kàn fi mú mi dá wọ́n fi gbowó lọ́wọ́ mi ni wọ́n fi gbowó lọ́wọ́ mi. owó wo ló san. Ọlọ́run owó wo ló san. this time wọ́n wá ní pé kí n wá bọ̀ nbẹ̀ kí wá when I took this gbàtí wọ́n gbé kéèsì lọ sọ gbàtí mo gbé lọ sọ́hùn wọ́n wá ń bínú wọ́n wá ń tẹ́tì mi pé kí ló dé tí mo fi gbé kéèsì yẹn wá síbi. àwọn máa sórí níta máa ṣe sórí. wọ́n á wò bẹ́ẹ̀ ni pé mi ò mọ wọ́n ní mi ò mọ ilẹ̀ ní ò níyàn. ìbídùn wọ́n kàn fi ìbídùn parọ́ ẹ ti ń bọ̀ sí. oníbo ni ìbídùn wà báyìí. ó yẹ ká gbìyànjú láti pe ìbídùn. ṣe rí ìbídùn ìbídùn ọ̀nà ìbídùn tí ìbídùn bá ń tó bá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ nǹkan yọ kán tí ó tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ọba ilé jìyà pé ó lè jẹ̀yà pé ó mọ̀ àbí ó involve o àbí pé a conspiracy pé ọmọ ń pa ẹ o ṣùgbọ́n àkọ́kọ́ òun náà ni pé ọmọ yìí ti bímọ báyìí wọ́n á ṣe DNA test ẹ̀ ní àti bọ̀bọ̀ yìí tó bá kọ́ ṣe DNA test àti bọ̀bọ̀ yìí tó bá jẹ́ pé ó wà ní olówó ńbẹ yóò kọ́kọ́ ìyẹn ó mú lọ́wọ́ lẹ̀ tí ò bá dẹ̀ lọ́wọ́ ńbẹ wọn ò yọ àdẹ́dẹ́ká wá Lagos pop-off yẹn rí ṣùgbọ́n àwọn kan yanjú ọ̀rọ̀ eléyìí náà tí DNA test bọ̀bọ̀ ìyàtọ̀ ọmọ yóò bá ti papọ̀ fine àjẹ́ pé ká máa wá Lagos boy káàkiri Lagos pop-off kí tábà tó wá Lagos pop-off mọ̀ pé òun ó padà jẹ́wọ́ gbọ̀wọ́ bá tẹ òun náà ṣe DNA test ẹ̀ tó bá jẹ́ pé ọwọ́ Lagos pop-off ni DNA mú àjẹ́ pé Lagos pop-off ló lọ́mọ yóò wá jẹ́wọ́ pé lódodo òun lòun lọ́mọ o àmọ́ àwọn jọ ṣé nàbàwọn òjọ ṣé o ọ̀tọ̀ nìyẹn tó bá jẹ́ pé Lagos pop-off náà tún kọ́ ni DNA test mú a jẹ́ pé a tún lọ bọ̀ mí because ọkùnrin yìí sọ̀rọ̀ kan ó ní Lagos pop-off sọ fún àwọn wípé ọmọ yẹn ò tiẹ̀ òun ò bá virgin òun ò di virgin yẹn àwa ò gbé máa gbọ́ fẹ́ gbogbo yẹn àwa ò gbà á gbọ́ a sọ pé bẹ́ẹ̀ ni a dẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ a sọ pé bẹ́ẹ̀ ni a dẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ nígbà yẹn she was 16 years old ọdún yìí ó ti pé 17 báyìí that means minor náà sì ni ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ but mo wá calculate ẹ̀ sàn for that May tẹ́ bá take it go back to September because October that's when ìgbà wo ló bímọ. May almost ending May wọ́n ti sọ fún mi gan May ni I can go back. òpònú. bẹ́ẹ̀ bí ó ṣe pè fún náà nù ó fi ẹ̀wọ̀ lẹ́nu. kí ni òpònú. ṣé ọmọ ọdún mélòó ni ìbídùn. sir even the clips. 16. máa gbọ́ ìwọ náà ṣe dáadáa. okay. àkọ́kọ́ ni pé ìbídùn tó sọ tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn girlfriend ti ẹni àbí. yes let me not deny that one. Yes. How old are you. I'm 40. 40. ṣé o fẹ́ ìbídùn ni. normal bá a ṣe ríra sir òun gọgọ ló wá. pé òun gbé pẹ̀lú àwọn friends òun ò fẹ́ máa gbé wọn ní àti ọ̀rẹ́ okay where is your father ó ní òun bá any parent gbé pé òun àti friends náà jọ gbé I say why so always lájọ ń ríra tí bá padà wá láti ọjà so ibẹ̀ náà ti rí wọn ní iwájú ilé. ṣùgbọ́n ìbídùn náà wà àti ìbídùn náà ẹ ti jọ ríra yín. no that was the day he came to my place the new place tí mo ń ṣiṣẹ́ that was November. No, you have met with yes with and her. he was telling me he was a virgin he's not a virgin. ma wo. and she's not a virgin. ayé ti wọ́n náà wo ọ ìbídùn yẹn gan fúnra ẹ̀ tí ó yẹ ká rí ìbídùn yẹn gan because àkọ́kọ́ lè fẹ́ o ò lè fẹ́ ìbídùn ẹ kàn fẹ́ bóyá kàn máa fún lówó díẹ̀díẹ̀ tí ó fi máa jẹun tí ìbídùn náà bá wá lóyún àbí tó ń ṣe wà ní wọkọ́ o mọ̀ jẹ́ òun ló lóyún wàá gbà máa gbà Ọlọ́run the surprising thing wọ́n á ní pé eléyìí ni wọ́n á ní yé so that's when I begin to say àfi káwọn òbí wa kọ́lọ́n kó ṣàánú fún wa pẹ̀lú àwa ọ̀dọ́ ìsìn àwọn ọmọdé kéékèèké ìsìn àfi kọ́lọ́n kó ṣàánú àfi kọ́lọ́n ó ṣàánú kéèyàn ó rí ọmọ àfi kéèyàn ojoojúmọ́
bí ẹ bá ṣe ń bá wọn sọ̀rọ̀ tán kí ẹ tó máa fàdúrà tì lẹ́yìn kí ẹ máa fàdúrà tì ní o country wo ni. I'm from Nigeria, from Delta State. Delta State, okay, state in Delta State jẹ́ pé lọ́la ní ìsinyìí ẹ lè gbé báàgì kẹ́ máa lọ. ọlá sáà ẹ má sọ bí tẹ́ ń gbé ẹ má sọ bí tẹ́ ń gbé níta ṣe lè torí ìbídùn yẹn á láti rí òun náà á láti rí òun náà tí ìbídùn bá sọ pé ẹ rí ìpè òun náà nǹkan. Kò tiẹ̀ sọ. Kò sọ tó bá sọ báyìí nǹkan. Kò sọ. Kò ní sọ àbí kò lè sọ. Kò lè sọ torí pé consent ẹ ni ẹbí ó dẹ̀ gbà kẹ́ bọ́ àbí. Now that very day o surprise me. The first time tẹ ọkọ fojú kanra. First day. ṣé first day tẹ ọkọ ríra ni àbí first day tẹ ọkọ tó wá síbi tí ẹ ti ń ṣiṣẹ́ first day náà lẹ́dẹ̀ mí tẹ. No kò ń ṣe first day no and that was the first day we met together. ẹ wá rò pé ọmọ 16 years ẹ lè sọ pé consent ẹ ni consent ẹ kọ́ náà ẹ kàn lo advantage lórí ẹ ni. Actually àdéhùn tí bá fẹ́ lò máa ti lò tipẹ́ ogun ló ní pé níbo ni mo mọ̀ èmi kó kúrò èmi ò sọ fún un and he was the only one that came to Brian now wọ́n wá ń deny pé owó àti ẹ̀. ẹ máa wọlé ẹ jẹ́ ká follow matter yẹn lọ sí CCID padà tá bá ti follow ẹ̀ débẹ̀ then we know the next step but n tó dáa jù ní ìsìn ni pé yes nígbà tó ọmọ yìí ti bímọ yìí we go for DNA test tó bá yẹ bó tá a fẹ́ ṣe lọ́la ọ̀la máa take yẹn up ẹ ti gbọ́ yà ọ̀la máa take yẹn up a jẹ́ pé ẹ̀yin ẹ̀dẹ̀ máa bá wa pé ẹ nọ́mbà mọ́mì ìbídùn lọ́wọ́ àwọn ọmọ bá ṣe rí mọ́mì ìbídùn àárí wọn ẹ̀yin òun ọ̀la àti bàbá ọmọ ti bí yẹn náà gbogbo apáta á dé CCID lọ́la nígbà bá débẹ̀ nítorí bá yẹ ká tún ṣe ẹ ti gbọ́ ẹ dìde. kí ni ẹ sọ̀rọ̀ sí ẹ dìde. ìyàwó ọmọ mi kan ni ó ti kúrò lọ́dọ̀ ọmọ mi tipẹ́tipẹ́ ó ti kúrò lọ́dọ̀ ọmọ mi tipẹ́tipẹ́ so ọmọ mi kọ́ ti níyàwó kan ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ yàlé ó fẹ́ ọmọbìnrin táwọn wí ó fẹ́ lé ó sì lóyún fún wa ó sì bímọ ọkùnrin kan èmi ni mo sọ lórúkọ Fawaz Nurudeen lórúkọ ọmọ tèmi gángan fẹsibọ mi náà ni àkọ́bí mi náà ni so ẹgbẹ́ ti bímọ yẹn oṣù kẹfà tó ti bímọ yẹn ní ó ṣàìsàn wọn bíbà tí tẹ́tẹ̀ tó ń lóyún wọn di nǹkan sí i níkùn so àwùjọ tó ẹ̀ títí a gbé lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ wọ́n gbé lọ síbi tí wọ́n gbé àwọn náà tó ń ṣe wọn bàtà lè ṣe ń bẹ̀ gbàràm tí ọmọ yẹn ti kúrò ní ọ̀dọ̀ wa tán tọmọ ti gbẹ́dọ̀ tán báyìí àtọmọ tí ó bí yẹn o àti ọmọbìnrin náà o ní òfojú wọn kàn wọ́n di àsìkò tá a wà nù rẹ̀ àwọn tí a ti tiri láti pé kí n mọ ibi tí ó wà àmọ́ ibi tí ó wà dìsìn láti nǹkan bíi 2004 ni ó ti bí ọmọ yẹn fún wa fún mi fún ọmọ mi. fọmọ yín bẹ́ẹ̀ni. àtọmọ àtòun ẹ mọ ibi tó wà mọ́. di bí mo ṣe ń sọ yìí. ìyàwó tí ó wà nílé ọmọ yín kọ́ ṣó ṣì wà ń bẹ̀. sí ìyálé ó wà ń bẹ̀ ọ àti béèrè àti. ọmọ tí yín náà ń kọ́. ọmọ tèmi náà wà tí kò sí ara ń dìbà yẹn mo tí ẹran kan pé kí n rọ ọmọ yẹn bàbá tẹ bí yàrá tẹ pé òun tẹ kọ wálẹ̀ àárín ọ̀rọ̀ ọmọ Fawaz ló kọ̀ rẹ̀ ń jẹ́ ní orí bí mo ṣe ń sọ yìí. oṣù mélòó ló ti wà tí wọ́n fi gbé lọ. oṣù mẹ́fà ló wà. oṣù mẹ́fà. bẹ́ẹ̀ni. ẹ bá rán ọmọ nǹkan ṣẹ́ dàmọ̀ báyìí. mo ní dàmọ̀ mọ́. ẹ lè dàmọ̀ mọ́. àfi kí yàrá gbé wá ni. àfi kí yàrá gbé wá. hey mo lè ti fẹ́ yàrá rẹ̀ fún ọmọ yín. ṣáàdì omi àdìo. ṣé kọ́ bá yín bómi wá. rárá omi àdìo ni mo ti fẹ́ yàrá rẹ̀ lágboolé Ṣàngó. omi àdìo lágboolé Ṣàngó. bẹ́ẹ̀ni. ẹ wá padà lọ́bẹ̀ ni. mo gbìyànjú àti wá àdúgbò yẹn mi ò mọ bẹ̀ mọ́ tó pé 2004 ó ti bí ọmọ yẹn before 2003 sí 2004 ni mo fẹ́ ọmọ yẹn. ṣé agboolé Ṣàngó yẹn lọ́mí àdìo lọ́mí àdìo ibẹ̀ làwọn òbí rẹ̀ ń gbé ni. ibẹ̀ ni bàbá rẹ̀ kọ́lé sí bàbá ọmọ yẹn. ṣé ilé yẹn ti wá wó ni àbí wọ́n ti tà àbí wọ́n. gbogbo ẹ ti rẹ pé àwọn gbókàn tó wà ń bẹ gbogbo tó mo fi ṣàpẹrẹ ńgbà náà gbogbo ẹ ti develop. ẹ dábẹ̀ mọ̀mọ́ ni ó ṣeé ṣe káwọn gan máa gbọ́ lálẹ́ yìí. àwọn máa gbọ́ bí mo ṣe ń sọ yìí. ẹ̀yin ò mọ̀ bẹ̀ mọ́. èmi ò mọ̀ bẹ̀ mọ́. nílé. ilé agboolé Ṣàngó. agboolé Ṣàngó. ìyá ọmọ tí ó bímọ fún wa níjẹ́ Bilikis. Bilikis ló kọ ìyàwó ọmọ tí yín. ìyàwó ọmọ mi. ìyá rẹ̀ ń kọ́. ìyá rẹ̀ ní àwẹ̀lé wọ́n máa ń pè. àwẹ̀lé ni wọ́n ń pè ìyá Bilikis. bẹ́ẹ̀ni. àwẹ̀lé. iná pè ìyá Bilikis yẹn. Fawaz
ní orúkọ ọmọ tí mo sọ. ní ọmọ tí ọmọ tó jẹ́ ọmọ mi. yóò ti kọ́ ọmọ ọdún mélòó báyìí. 2004 ni a bí. 2004 lẹ́bí. yóò ti tó 21 years or 20 years báyìí nìsín. ó ti di géńdé. ó ti di géńdé bó bá tẹ wà ká tẹ fojú kàn mo ti ń tẹ́ àti pé kí n tẹ. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ ti rò nǹkan méjì àbí mẹ́ta gbámú nínú fọ́nrán eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí bó lẹ ṣe rí i sí abẹ́rẹ́ pé kẹnu díẹ̀ kọ́lọ́ máa ṣàánú wa o lórí onírúurú àwọn ìdílé àti onírúurú àwọn ẹjọ́ tó ṣà ń gbé wá fún Alhaji Dr. Yomi Hamzat bẹ́ẹ̀ sì ni mo gbóṣùbà káre fún Alhaji fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ lágbára Ọlọ́run ọba Èdùmàrè yóò máa jẹ́ yín ṣe iléeṣẹ́ yín ò sì ní jóná láéláé òkè báyìí lẹ́ẹ̀ máa lọ lágbára Ọlọ́run ọba Èdùmàrè èèyàn mi ànírìjù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín lónìí bó bá tún ṣe ń lọ ẹ máa gbádùn wa lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà ni Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.